Hello. Ẹ̀yin èèyàn mi o, wọ́n ní nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Àwọn Yorùbá náà sọ pé àbí a máa ń gbọ́ tí wọ́n máa ń sọ pé wọ́n ní ẹni tó bá fi ojú àná wo òkú ẹbọra bọ́ láṣọ. Kó tó ṣe bí òwe ẹ̀yin èèyàn mi láàárọ̀ yìí la bá gbọ́ pé information ni o, allegedly bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ nù. Lọ́ba ní kì í ṣe kékeré pé wọ́n ṣe fún Adétutù nígbà kan. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ Adétutù páwọn kidnapper wọ́n ṣe bákan wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ wọ́n ní irú ẹ̀ náà ṣe fún ìyá onífá lánàá. Wọ́n ní ibi tí ìyá onífá tó wà ní ṣìnrìn ní department lọ́ba ní àwọn mẹ́ta kan wà wọ́n gbé mọ́tò wọn kàn páàkì síbi tí ìyá onífá wà. Bí wọ́n ní kí ìyá onífá sì lérò pé bóyá àwọn òṣìṣẹ́ òun ni àwọn tó fẹ́ ṣiṣẹ́ tó gbéṣẹ́ wá. Wọ́n kí ìyá onífá wọ́n ní kí ìyá onífá dìde. Ìyá onífá kí wọ́n dára. Ìyá onífá bóde ti wà o. Sáwò o, ẹ káàbọ̀ o, ṣọ́kò òjèpo o, ìkòkò bàbá àṣàsùn. Wọ́n ní ìyá onífá dìde àwa ṣeré ń bí ẹ̀yin làwọn aríyẹn ní kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní kí ìyá onífá dìde kó wọnú mọ́tò lọ. Wọ́n ní èwo tí kí dẹ̀ wá bọ̀lẹ̀ ti wá bọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ tó máa wọnú ọkọ̀. Òun àfi ìpè bóyá ẹ wá ṣiṣẹ́ ni ẹ wá ṣe pé bóyá kọ́sítọ́mà ni. Wọ́n ní ìyá onífá oúnjẹ ẹ dìde kíákíá kẹ́ wọnú mọ́tò àgbà tẹ́lẹ̀ wà o business làbá wà o bóyá ẹ wọnú mọ́tò ní kí ló fẹ́ lọ ṣe nù mọ́tò ẹ jọ nítorí Ọlọ́run kí ló dé. Nọ́bà ní ìyá onífá wọ́n bí ìyá onífá irú eléyìí kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n kàn kí ìyá onífá mọ́lẹ̀ ni kó dàbí pé ẹ fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ. Adékẹ́rin kan wọlé ẹlẹ́ni wo mọ́tò wọ́n ṣe kì í mọ́lẹ̀ ni ó dínú mọ́tò. Wọ́n ní bọ́n ṣe gbede ibi mọ́tò wọ́n ṣílẹ̀kùn báyìí kọ́ lọ bẹ̀rẹ̀ kí yẹn bẹ̀rẹ̀ kó gbé ìyá onífá sínú mọ́tò lódì gòbé o. Ó bẹ̀rẹ̀ kó ń gbé ìyá onífá sí mọ́tò wọ́n ní níbò ìyá onífá di òde ìṣí ló bá tún ní kí ló ń ṣe ìyá yìí ó yá pẹ̀lú bó ṣe gbé ìyá onífá dání o. Wọ́n ní bó ṣe gbé ìyá onífá dání ni ó dà kó gbé ìyá onífá sínú mọ́tò ìyá onífá ò jẹ́ bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n ìyá onífá gan ọmọ lọ́wọ́ nìyẹn. Òun kẹrẹ̀rẹ̀ kò lè dúró kò lè wo kí àwọn yòókù ẹ̀ ní gbé ìyá yìí sínú mọ́tò ó ní kò ó dógan mọ́ òun lọ́wọ́ kò ṣe gbé sínú mọ́tò. Báwọn yẹn náà ṣe dé nìyẹn tó try láti ti ìyá onífá sínú mọ́tò. Wọ́n ní wọ́n ti ìyá onífá wọ́n ti ó dàbí àràbà bí ọlọ wọ́n ló wúwo bí irin àtòun àti ẹni tó gbé ìyá onífá wọ́n náà méjèèjì wúwo bí ọlọ bí irin ṣé irin tẹ̀ ju ọlọ lọ bí kinní yẹn ṣe wúwo tó bá bí ìyá onífá ti ẹni tó gbé ìyá onífá tó fẹ́ gbé sínú mọ́tò wọ́n ní wọ́n gbé àwọn méjèèjì tí wọ́n lè gbé wọ́n ní irú kí lélẹ̀ wọ́n ní irú kí lélẹ̀ wọ́n náà gbẹ́ni ẹni ẹ wá gbà lọ́wọ́ mi ìyẹn èyí tó gbé ìyá onífá ẹjọ ìgbàdàn wọ́n ní wọn ò lè gbé báwo ló ṣe wúwo báyìí pé wọn lè dé. Wọ́n ní báwọn yẹn ṣe yá tètè bẹ̀rẹ̀ sí ní ṣe bí pé wọ́n fẹ́ fẹsẹ̀ fẹ́. Wọ́n ní bó lẹ fẹ́ fẹsẹ̀ fẹ́ àwọn lè gbé mọ́tò kúrò ìbẹ̀rù bójó wọn fẹ́ fi oúntọ̀ wọn sílẹ̀. Wọ́n ní gbò wáyà wọ́n tún try kọ́ tún gbé kọ́ kí ìyá onífá mọ́lẹ̀ kọ́ kí ẹni tó gbé ìyá onífá dání kọ́ tì sínú mọ́tò. Wọ́n ní fọ òbí ìyá onífá di òde ìṣí àti ẹni tí ó gbé ìyá onífá. Wọ́n ní ìyẹn sọ pé ọwọ́ ń rò wùn kí ìyá onífá bọ́lẹ̀ ìyá onífá ò lè bọ́lẹ̀ ọwọ́ ń rò ìyá onífá ọwọ́ ń rò wọn ọwọ́ ń rò wọn kó wọn lè gbé ìyá onífá kó yọ onífá kó ti ìyá onífá kó jù sílẹ̀ ìyá onífá gan ọmọ lọ́wọ́ kò ṣeé jù lẹ̀ kò ṣeé gbé sílẹ̀ wọ́n ní kìí ṣe kékeré
bó ṣe wá di pé àwọn pípù yẹn wá rí pé kí ló ń ṣe báyà la ṣe fẹ́ ṣe kínní pé àwọn máa fi ẹ̀dẹ̀ ni o àwọn máa sá lọ wọ́n nìyẹn ò gbọ́dọ̀ fi mí lẹ̀ ẹjẹ́ àṣẹ bí Onífá ṣe fẹ́ bọ́ lọ́wọ́ kó tè kúrò lọ́wọ́ òun wọ́n gbé padà sí ìrì ṣìráìnì wọn wí ẹ̀yẹn gan òun ṣe ló gan mọ́bẹ̀ ó wúwo bí ìyẹn ò lè gbẹ́sẹ̀ wọ́n nìyẹn ò tiẹ̀ lè gbé ẹsẹ̀ rárá níbi tó wúwo dé ìyá Onífá di igi àràbà mọ́ lọ́wọ́ àìjẹ́bẹ̀ mélòó lára ìyá Onífá tí ìyá Onífá tó máa di àràbà mọ́ wọn lọ́wọ́ ebi wọ́n fi ojú ń di ìyá Onífá ni gbogbo àwọn tó ń fojú di ìyá Onífá wọ́n ríran òòjọ́ ẹ̀ wọ́n ní before you know it bọ̀bọ́ yẹn wọ́n nígbà tó su tó rẹ̀ ó gbé sókè kò ṣe gbé sókè ó try kó gbé séjìká ẹ̀ wọ́n ní bó ṣe tẹ́wọ́ tó gbé ìyá Onífá bẹ́ẹ̀ yẹn pé at the end of the day wọ́n ló pa ọrùn wọ̀ òun ọwọ́ ń ro òun ara ń ro òun ìyá Onífá ò bọ́lẹ̀ o ìyá Onífá ò bọ́lẹ̀ o wọ́n ní gbogbo àyà bọ̀bọ́ yẹn kàn wá ṣubú àfi gbì wọ́n lẹ́nu ó dákú pọ̀rọ̀gọ̀dọ̀ wọ́n ní òun àti ìyá Onífá ilẹ̀ àfi wọ̀ wọ́n ní bọ̀bọ́ yẹn collapse àfìgbà tí bọ̀bọ́ yẹn collapse ní Onífá ṣe ìwádìí àfúyẹ́ gẹ́gẹ́ ìyá Onífá ṣe ìwádìí dé ó ní ṣèbẹ̀ ẹ fẹ́ gbé òun ó yẹ bẹ̀rẹ̀ kẹ́ máa gbé wọ́n ní báwọn yẹ káwọn kejì àwọn méjì tó kù wọ́n ò dúró gbé mọ́tò wọ́n fi mọ́tò lẹ̀ ní wọ́n náà fi rege wọ́n sá kúrò ní ṣìráìnì ìyá Onífá ilé koko ń tágbé wọ́n lẹ ẹni orí yọ ó di ilé ni o wọ́n ní wọ́n gbé ìyá Onífá bọ̀bọ́ yẹn lè kú dànù wọ́n ló kú sí ààfin kìíní ìyá Onífá wọn pẹ̀lú mọ́tò wọn kí láti wá ṣèyí sí Èkìtì kété bẹ́ẹ̀ ni wọ́n ní ohun tó ń jú wa lójú ń rí wọ́n ní ìyá Onífá di àgbétì ìyá Onífá di òfìlì gàǹgà ìyá Onífá di irin tó wúwo ìyá Onífá wúwo bí irin fún wọn wọ́n rò pé wọ́n ti ń ṣe bó jẹ́ èèyàn ló sọ pé kán lọ kidnap ìyá bó jẹ́ wọ́n rán wọn ní o bó jẹ́ ìgbìmọ̀pọ̀ àwọn kí ló ń jẹ́ ìgbìmọ̀pọ̀ àwọn tó wà ní ààfin ojú gbogbo wọn ti já nísìnyí wọ́n ti mọ̀ ìyá Onífá wọ́n ti mọ àgbàlẹ́gbọ̀n bí wọ́n fojú di ìyá Onífá ni pé rọ́ọ̀nì gbogbo kì í ṣiṣẹ́ wọ́n ní rọ́ọ̀nì kò ríran fẹ́ẹ̀kì ló máa ń rí pẹ̀lú gbogbo àwọn olórí tó máa ń ta bíọ́bíọ́ tó ń try láti máa dán agbára ìyá Onífá wò wọ́n ní àṣírí gbogbo wọn tú ní àná yìí wọ́n láàánú òde yìí ni o wọ́n nígbà tó ń sá lọ táwọn yẹn sá lọ ní ìyá Onífá ṣẹ̀ṣẹ̀ wá rìn wá sí ọ̀dọ̀ àwọn èèyàn káwọn èèyàn wà bọ̀ nǹkan tó wọ́n rere pípọ́n wò wọ́n ní àwọn tó kù ti sá lọ wọ́n gbé mọ́tò ìyá Onífá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo sítórì yẹn fún àwọn èrò wọ́n ní tẹ́bá rérò lánàá bọ̀bọ́ yẹn ti kú síbẹ̀ wọ́n fẹ́ wá gbé ìyá Onífá àwọn kidnapper àfìgbà tó kú síbẹ̀ ṣé wọ́n sọ pé ìyá Onífá ò ní nǹkan kan nísìnyí wọ́n ní nǹkan tójú wà lójú orí èèyàn ẹ̀yìn èèyàn wa mo ní kí n sọ fún wa torí ẹ̀ṣẹ̀ ni tí n bá sọ fún yín kẹ́ mọ̀ bó ṣe ń lọ ní ààfin Ọjájá ẹ ṣé gan kẹ́ bẹ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ ẹ bá wa subscribe káfí tó kù sí comment section pé báwo lọ ti ṣe yìí sí Èkìtì bá a rí jù báyìí lọ wọ́n ṣe sọ fún wa òun ni àríkà sáré gbé ìbòrùn yẹn ká gbèsè yín létí tó bá ṣe ń lọ àjẹkẹ́ gbọ́ ètò òkú ṣe mọ̀ nípa àwọn òkè ṣiṣẹ́ wa láàbọ̀ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ Ọlọ́run adájú lórí wa àní kó sọ́wọ́ ọlọ́wọ́ àní kó sọ́wọ́ kidnapper àánú Ọlọ́run orí ọ̀fẹ́ àjẹjẹ tán Ọlọ́run yóò máa bá wa gbé láti gbà yìí lọ àti títí láéláé àmín.